yín? Abiola Oduwole, okay. Ọmọ bo ni yín? Ogun State. Side Ogun State. Ijinigbe. Apá abo Ijinigbe. Bọ́lọ̀jọ. Okay. Ẹ tó bí ọmọ ọdún mélòó? 41. Iṣẹ́ wo gbogbo ilẹ̀kọ́? Iṣẹ́ ìṣègùn àbí? Yàtọ̀ sí iṣẹ́ ìṣègùn. Ẹ̀kọ́ mélòó ni ẹ̀ka? Mo lọ primary school àti secondary. Okay. Secondary school á tó bí ọdún mélòó? Secondary. Á ti tó bí ọdún mélòó sẹ́yìn lẹ ti kúrò secondary school? Ṣẹ́ṣì lè rántí? Mi ò lè rántí owó ti pẹ́. Ẹ sọ pé iṣẹ́ ìṣègùn lẹ ń ṣe. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe dé iléeṣẹ́ ọlọ́pàá? Ọlọ́run ṣàánú mi o. Àfọwọ́fà ni. Lọ́nà òkú. Àlọ́ òṣìṣẹ́ Ajinigbe mi. Báwo lẹ ṣe bára yín láàrin àwọn tó ń jíyìn ògùn? Ṣé ẹ̀yin lẹ ń ṣe ògùn fún wọn ní àbí báwo? Àṣògùn fún wọn. Òun mi sọ pé àfọwọ́fà ni. Ó yẹ ṣàlàyé dáadáa. Àṣògùn fẹ́ anybody. Mo ń gbọ́ yẹn ṣàlàyé. Èmi àti ẹni àtijọ́ ọmọ atẹ́lẹ̀. Àwọn àti ìdájọ́ sọ. Ìyẹn Bọ́lájí àbí? Àwọn àti ìdájọ́ sọ pé kájọ ṣe. Àdẹ̀jọ́ ṣe darapọ̀ wọn lé ìlọ́wájọ́ ìlú wa. Àjọ ti ṣiṣẹ́ gbogbo márùn-ún yẹn. Ó kẹjẹ́ ìbéèrè báyìí. Ta ló mú àìdí àkẹjọ́ máa jíyàn gbé wá nínú ẹ̀yìn àti Bọ́lájí? Ṣẹ́yìn ni Bíọ́lá àbí? Bẹ́ẹ̀ni. Àwọn ni Bọ́lájí àbí? Bẹ́ẹ̀ni. Ta ló mú àìdí àyẹn kí lẹ rò débẹ̀? Ṣé mo nígbà mi yà kàn jókòó? Nǹkan kan á ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan tẹ̀ fi wò pé ìjínigbé ló kàn? Ẹ mọ̀ pé òun mi sọ pé àfọwọ́fà ni. Tó o bá sí nǹkan kan èèyàn máa ronú pé. Níbo lẹ ti ṣubú kẹ́sẹ̀ tó rí báyìí? Ó jábọ́ sínú gọ́tà mi. Gọ́tà àbò ṣé wọ́n ń lé yín nàbẹ́yìn lè ń léèyàn? Wọ́n lé mi rí fáwọn jábọ́ sínú gọ́tà mi. Mo ń gbọ́ yín sà. Mo ní àfọwọ́fà ni pé ìmọ̀ àti Bọ́lájí lájọ dámọ̀ràn rẹ̀ pé àkọ́ṣe. A ti tó bí ọdún mélòó tẹ́tí àti Bọ́lájí ti dámọ̀ràn kò kẹ́ máa ṣe? Ọdún yìí náà ni. Ọdún yìí náà ni. Ṣùgbọ́n ìwádìí jẹ́ pé wá pé Bọ́lájí ti ṣe owó ẹ̀rí láwọn ibì kan. Èmi mi ò gbọ́ yẹn rí. Báwo ni ìbéèrè yẹn ti ń dọ̀jẹ́ ẹ̀fẹ́ dáhùn? Ta ló pe ẹnìkan nínú ẹ̀mí tí iṣẹ́ ilẹ̀ pé Bọ́lájí pé kẹ́ máa jíyàn gbé? Bọ́lájí ló pè pé kẹ́ máa jíyàn gbé. Ẹ máa ṣe ìdíje ọmọra ọmọ àdúgbò jọ ni wá nílùú Ìjẹ̀bú. Àtìmọ́ra ti pẹ́. Láfítà ìgbà tí mo gbọ́ pé kíní yẹn ṣẹlẹ̀ sí mo ṣe wá lọ bá pé kí ló ṣẹlẹ̀ tí tó fi dọ̀rọ̀ orúkọ báyìí láàbíjọ sọ̀rọ̀. Ó yẹ wá ìwúlẹ̀ kọ́kọ́ jọ ṣe lẹ́yìn tẹ́tí jọ kọ̀ọ̀kan. Àbọ̀ṣebọ̀ Ṣàgámù. Ṣàgámù sáà ìbọn Ṣàgámù. Mi ò mọ orúkọ àdúgbò yẹn. Àṣekọ ní Ìjẹ̀bú. Àṣekọ ní Ìjẹ̀bú mo ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí ti Ṣàgámù yẹn. Ká bẹ̀rẹ̀ láti ti Ṣàgámù yẹn. Ta lẹ jí gbé ní Ṣàgámù? Báwo lẹ ṣe rí jí gbé? Ta ló fún information? Ta ló mú ṣẹlẹ̀? Kò sẹ́ni kan tó fún information. Àrígbàdúgbò yẹn close. Láwa ń wọ ní street yẹn. Bá ṣe máa ń padà bọ̀ láwa rí mọ́ ẹ̀ tó ń dàgbé. Wá fọ wọnú kọ́mpáàdì kan wá. Láwa tẹ̀lé wọnú kọ́mpáàdì. Ẹ tẹ̀lé wọnú kọ́mpáàdì? Láwa pìkẹ̀ láwa gbé lọ sọ́dọ̀ sàrẹ̀. Ẹ mọ̀ rí tẹ́lẹ̀? Mọ̀ rí. Ṣé ẹ̀ẹ́dẹ̀ sọ́rí? Sọ́rí. Ó yẹ ẹ jẹ́ mú béèrè yìí. Bàbá kan tẹ́lẹ̀ sọ wípé òun fún Bọ́lájí níṣẹ́ kan láti bá òun ṣe nígbà kan ti yìnbọn fún ènìyàn bọ̀bọ́kùnrin tó ní ó kidnap journalist ní ọdún tó kọjá yẹn. Ó lóun fún Bọ́lájí níṣẹ́ kan kí Bọ́lájí bá òun ṣe tí Bọ́lájí gba 7 million lọ́wọ́ ẹni yẹn tí ó fóun 700,000. Báwo ni èwo nínú àwọn iṣẹ́ tẹ̀yìn pẹ̀lú wọn ṣe nínú márùn-ún yẹn? Àjọṣe gbogbo ẹni. Ẹ ṣe títí púpọ̀ àyẹn náà ẹjọ́ ṣe yẹn. Ok, ṣé yẹn kọ́ lẹ sọ pé ẹ̀kan tẹ̀lé wọ kọ́mpáǹdì yẹn? Ṣé kì í ṣe yẹn? Èwo nìyẹn? Ṣé ká tẹ̀lé wọ kọ́mpáǹdì? Inú ilé tí bọ̀bọ̀ ti bí yẹn sọ pé òun fún Bọ́lájí kó bá òun ṣe. Àjọṣe ni ó wà ní Ìjẹ̀bú mo ṣe ni ó máa yẹn wà. Iṣẹ́ wo ni wọ́n máa yẹn ṣe? Létà ni mo gbọ́ pé ó ń ta chinchin. Chinchin? Létà ni mo gbọ́. Ok, èlò lẹ gbà lọ́wọ́ yẹn? 12 million. 12 million lọ́wọ́ ẹ̀? Ok, ó yẹ jẹ́ ká wá padà sí ti Ṣàgámù. Mọ̀ ti Ṣàgámù yẹn rí? Ẹ kàn wọlé. Àwọn owó tẹ̀ ń gbà yìí ṣé transfer lẹ fi ń gbà ní àbí cash? Cash náà fi ń gbé wá. Àwọn bọ̀bọ́ yẹn ti jẹ́ pé wá pé àwọn làwọn máa ń dúró tì wọ́n ní inú ilé. Ó yẹ ìkejì yẹn báwo ni ẹ ṣe jẹ́? Ta ló múṣẹ́ yẹn lẹ̀? Nobody tó fún wa níṣẹ́ a máa ń parí ìgbì.
ẹ̀kọ́ rìn kiri bí ẹ ṣàlàyé dáadáa. A máa ń parí ti Ìjẹ̀bú-Òde náà a school náà ni la fi ń tẹ̀lé débi tó ti fẹ́ pààkì wọnú compound tàbí nífẹ̀ẹ́. Iṣẹ́ òun ti Ìjẹ̀bú-Òde yẹn ṣe. Níta ni mo gbọ́ pé wọ́n ń ta lọ́jà. Èwo lẹ kidnap tẹ gba mọ́tò ẹ̀ àwọn ọmọ níbi méjì kan mẹ́ta kan lẹ ti kidnap tẹ gba mọ́tò lọ́wọ́ wọn. Ti Ṣàgámù yẹn àti ti Ìjẹ̀bú-Òde yẹn tó ń ta tán. Òkè ti Ṣàgámù tẹ ló ń ta chinchin. Oní chinchin lẹ gba 12 million lọ́wọ́ tó jẹ́ pé ọ̀rẹ́ Bọ́lájí ló múṣẹ́ yẹn lẹ̀. Òkè ti Ṣàgámù yẹn lẹ gba mọ́tò tó Ṣàgámù yẹn ń kọ́ bọ́ọ̀lù yẹn wà. Àwọn tó gbé mọ́tò yẹn fún àmì ìgbà yẹn náà. Òkè ṣáwọn yẹn ni wọ́n sọ pé àwọn ra mọ́tò òun àti ọmọọṣẹ́ yẹn. Òkè yẹn ti Ṣàgámù. Ṣàgámù yẹn àti ti Ìjẹ̀bú-Òde yẹn ọlọ́pọ̀ méjì. Ó lé ẹyọkan làwọn rà lọ́wọ́ yín. Òkè ẹyọkan ni lóòótọ́. Ìkejì yẹn ń kọ́ bọ́ọ̀lù yẹn wà. Ìyẹn wà lọ́wọ́ Haúsá kan wọ́n ti ń wá Haúsá yẹn lọ́wọ́. Ó yá méjì láti dárúkọ ń sìn àti dárúkọ mẹ́ta títí ọ̀rẹ́ Bọ́lájí títí Ṣàgámù títí Ìjẹ̀bú-Òde àbí. Àti ọmọ yahoo àti obìnrin ọ̀ṣà márùn-ún ṣálẹ̀ bí ti. Ọmọ yahoo yẹn báwo lẹ ṣe rí yẹn mú bolẹ̀ ti mú. club láti fún wa ń ṣe club láti rí. Club láti rí ó lọ sí club làwa rí pé ó ṣọ́ máa lọ lé làwa pìkẹ́. Èló ni yẹn filẹ̀. Fún wa ní 7.8. Èló lẹ́yìn gbà nínú yìí. Mo gba 2.2. Okay. Títí obìnrin bá kọ̀ kí yẹn èló ni wọ́n fún yín nínú yẹn. Inú yẹn mo gba 1.2. Títí obìnrin bá kọ̀ kí yẹn báwo lẹ ṣe rí yẹn mú. The same thing náà ni. Kì í ṣe pé anybody wọn rí tẹ́lẹ̀. Anybody parade ni tàbá ti rìn ká máa wọlé street tàbá ti rí street tó bá kù tàbá máa tẹ̀lé o lọ́pọ̀ tó fún wa níṣẹ́. Ẹ máa ń ṣe nìyẹn. Mọ́tò àwọn méjèèjì ìkan wà lọ́wọ́ Haúsá ìkan wọ́n ti láwọn tó wà ń gbé yá náà méjèèjì. Báwo ni iṣẹ́ aláwo àti ìṣègùn báwo ṣe wá padà di kidnapping ẹ̀ tí sọ àárí. Ojú kòkòrò ni ọlọ́ máa dà wá láàmú. Lórí ọ̀rọ̀ ẹsẹ̀ tí mo bèrè lẹ́ẹ̀kan yẹn mo lẹ́ ń sáré lọ kó tó di pé ẹ ṣubú báyìí. Kì í ṣe ibà ilé ti ṣẹlẹ̀. Kò kí ń ṣe bí ló ti ṣẹlẹ̀. Kì í ṣe bí ẹ. Ìyá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí àwọn ọlọ́pàá tó arrest. Bẹ́ẹ̀ni. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún mi? Ìjọba ṣàánú wa àfọwọ́fàlà ṣe wà ní dédé ẹ̀mọ́ láti wákàtí ìwà àti jábọ̀ àti dídẹ̀ wọ́n dárí jù wá. Ìyàwó yín kọ́? Ó wà. Ọmọ yín kọ́? Ó wà. Ìlú òun náà wà? Wọ́n máa jẹun. Ṣọ́mọ̀ kan wà lórí iléeṣẹ́ ọlọ́pàá? Wọ́n ti wá ti jẹun. Bẹ́ẹ̀ni, wọ́n kò wá sí jẹun. Ibo ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ìbàdàn ló wà. Ìbàdàn. Ṣé Ìbàdàn lẹ́yìn gbé tẹ́lẹ̀ ni? Ìbàdàn mo ń gbé. Ẹ jẹ́ kó yé mi. Iṣẹ́ ìṣègùn tẹ́ ń ṣe ìlú wo lẹ ti ń ṣe? Ìbàdàn mo ti ń ṣe. Ẹ ti ṣiṣẹ́ ìṣègùn. Ṣé Ìbàdàn lẹ ti máa wá ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn bí? Bẹ́ẹ̀ni, nítorí ọmọ bíbá ìlú wa, ọmọ Ogun State. So ṣì pé Bọ́lájí náà Ìbàdàn lẹ́yìn méjèèjì jọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àti Ìjẹ̀bú láti jọ mọ́ra. Ẹ̀bùn Ìbàdàn lẹ́yìn méjèèjì ń gbé. Ìbàdàn lẹ ti máa wá ń ṣiṣẹ́ ní Ogun State níbí. So ìyàwó yín àtàwọn ọmọ yín ti wọ́ padà sí Ogun State báyìí. Bẹ́ẹ̀ni.